mo wo fídíò I'm choosing tí àwọn èèyàn gbé kiri fẹ́yìn tí ẹ̀ mọ ìbẹ̀rẹ̀ fídíò yẹn ìkan nínú àwọn ọmọ ìjọ bàbá wa tó ní church yẹn ló give testimony wípé àwọn ajínigbé wọn gbé wọn pé ṣùgbọ́n nígbà tó ń sọ pé I'm choosing òun pòun dẹ̀ pé ọlọ́run pásítọ̀ àwọn òun gba ẹ̀bùn lọ́wọ́ wọn pé kódà wọ́n sànkó wọn làwọn èèyàn bá ní àmúlẹ̀ irọ́ ni kò lè rí bẹ́ẹ̀ kò possible ṣé wọ́n ní ayẹta ọ̀run ni ṣé wọ́n ní òkúgbé ọ̀run ni ṣùgbọ́n kò tó wá dùn mí ni pé àwọn èèyàn wá sọ the content àwọn ń fi ọ̀rọ̀ yẹn ṣeré àtẹni tó jẹ́ Christian àtẹni tó jẹ́ tí ò Christian pé wọ́n fi ọ̀rọ̀ yẹn ṣeré lójú yín lóòótọ́ ó lè dàbí irọ́ mi kì í sọ ọmọ church yẹn o mi kì í ṣe member church yẹn ṣùgbọ́n mo jókòó mo wò pé ṣé òótọ́ ni àbí irọ́ sẹ́rí èèyàn ò lè sọ́jú nǹkan tó mọ̀ lọ ní ayé yìí èèyàn ò lè sọ nǹkan tó mọ̀ lọ torí mo ti experience something like that rí tó yẹ kí n mọ̀ wípé àwọn nǹkan kan àti wípé ó real in life. I remembered when I was working on the Egun Baba Ńlá Ìwọ̀nrin in Ọ̀kà Àkókó, Ondo State. Egun Baba Ńlá Ìwọ̀nrin àwọn tó bá jẹ́ ọmọ Àkókó wọ́n máa mọ nǹkan tí mo sọ àwọn ọmọ tó bá jẹ́ ọmọ Ọ̀kà Àkókó ní Ìwọ̀nrin Àkókó. So I met a man then ara wọn àgbà ìlú yẹn ni tí nǹkan dẹ̀ wà lọ́wọ́ ẹ̀. So bàbá yẹn ẹ mọ̀ mo jẹ́ nǹkan tó yẹ pé mi kì í believe nǹkan mo ní àfojúdi kan àwọn tó mọ̀ mí dáadáa mi kì í believe nǹkan gbá fún mi nǹkan pé kí n gbà kí n lò máa rò pé ṣé nàlá ẹ̀ nìjàre but bàbá yẹn it's like pé bàbá yẹn ti study mi bàbá yẹn náà ṣe ọmọ mi mo fẹ́ fi nǹkan kan yẹn lé ni pé àṣírí wà iṣẹ́ wà oògùn wà agbára wà mo rò pé àwọn bàbá yẹn tó ń bẹ̀rẹ̀ Christian lèmi but due to nǹkan tẹ́mi kọ́ ní fásitì so oníyẹ ká wá sí àtòjúbọ̀ delivery yẹn even gan to God who made me wọn ò fẹ́ kọ́kọ́ gbà mí láàyè láti ṣiṣẹ́ lórí topic yẹn mo rántí pé I called one of my fathers bàbá mi tó mo gun wọ́n ti lè gbàgbé nsìn bàbá tó mo gun wọ́n ti lè gbàgbé so mo pè wọ́n gbà yẹn náà wọ́n bá mi bá wọn sọ̀rọ̀ but wọ́n ti máa gbàgbé nǹkan tí mo ń sọ yìí wọ́n sì pẹ́ gan so bàbá yẹn wá mú mi lọ sí ẹ̀yìnkùnlé ẹ̀. This man gave me a ring. He gave me a ring. Wọ́n kí n fi sí ọwọ́ àlàáfíà mi. Mo fi sọ́wọ́ àlàáfíà mi. To God who made me. Bàbá yẹn ní kí n nawọ́. Mo nawọ́. Bí a ojú oorun mo wà o. Bí a ojú àlá ni o. Mo sáré pé distance tẹ́wọ́ dẹ̀ distance mi sí wall ilé yẹn ògiri ilé yẹn fence kan tó wà lẹ́yìn ìkùnlé bàbá yẹn. Ó jìnnà gan. Mi ṣeré o. Bàbá yẹn ní kí n nawọ́ mo nawọ́. Mi mọ̀ bọ́wọ́ mi dẹ̀ bend. Mi mọ̀ bọ́wọ́ mi ṣe kan ògiri yẹn. Mi mọ̀ bóyá ojú oorun mo wà o ojú ayé ni I don't know. Mo wá I was so surprised. So bàbá yẹn wá gba ríǹgì yẹn wá ní kí n náwó padà. To God made me ọwọ́ mi ò kàn ògiri yẹn. Ọwọ́ mi kò ògiri yẹn. So wọ́n dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa ibẹ̀ yẹn pé ló jẹ́ kí n sọ pé náà mo dẹ̀ máa lọ ṣèwádìí especially eégún yẹn Eégún Baba Ńlá Ìwọ̀nrin àwọn ọmọ tó jẹ́ Ìwọ̀nrin Ọ̀kà Àkókó wọn máa jẹ́ mi báyìí wọ́n ti máa ń sọ̀rọ̀ nípa eégún yẹn pé Eégún Baba Ńlá Ìwọ̀nrin mo sọ ní èmi dẹ̀ láìkí kí n máa ṣàtọ́jú ọ̀gá mo ní no mo gbọ́dọ̀ lọ ṣèwádìí ńbẹ̀ wọ́n fi dán hàn mí o wọ́n fi dán hàn mí mo rántí gbàdúmọ̀ padà lọ sọ fún mo padà sọ fún àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan táwọn náà jẹ́ èèyàn tó jágam people like Imagination is now in Lagos àtàwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan people like Philip Ojo yeah I think it's now in Ekiti so àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ pé mo máa rí nǹkan kan tó máa fọ́ ní sí mi ní ayé yìí. So ẹ mọ̀ ká ní mi débẹ̀ possible kí n má lè believe pé mi believe tẹ́lẹ̀ to God who made me mi believe so èyàn ò lè sọ́jú nǹkan tó mọ̀ lọ o tẹ́ni ẹ bá sọ wípé òun sọ pé àmì choosing tí wọ́n dẹ̀ sàn dáadáa tí ó wọlé má sọ pé rárá o agbára wà lóòótọ́ no there's something I want you to know there is a difference between spiritual something and the Christianity. You might be a Christian, come on, man can pass spiritual. Yeah, you might be a Christian, come on, man can pass spiritual. So, èyàn tó sọ pé okay, ẹ jẹ́ n sọ̀rọ̀ kan fún yín. Apostle Ayọ̀délé Babalọ́lá. Wọ́n jẹ́ kó yé wa pé ìgbà kan bàbá yẹn gbàdúrà ejò kọjá ní orí ẹsẹ̀ wọn àbí wọ́n ní ejò yẹn gbẹ immediately. Ejò yẹn gbẹ immediately. I think something like that happened to
Apostle John Apostle Paul in the Bible. Yeah, something like that happened to him as well. Ó ṣẹlẹ̀ sí John nínú Bíbélì, sí Paul, not John, no, Paul nínú Bíbélì, and it also happened to Apostle Babalola. So a lot of things ló lè ṣẹlẹ̀ ní ayé yìí. Ó lè sọ yín tó bá mọ̀ lọ. So then you can mock ọ̀rọ̀ Ọlọ́run, you can mock ìránṣẹ́ Ọlọ́run. Ṣé rí àdá ó parọ́ ni ó ṣòótọ́ ni ẹ̀yin kan ò ní láti tọ̀nà sí content ẹ̀ wá ń fi ṣeré. Mo tẹ̀lé kan ó lọ lé epo nínú content ẹ̀ ó gbé epo tán ẹ̀ wá ní owó dà ó ní àmì ìtúsìn. Ìkan ó pe obìnrin wọlé ó bóbìnrin yẹn sùn obìnrin sọ pé owó dà ó ní àmì ìtúsìn ẹ̀ wá ń fọ̀rọ̀ Ọlọ́run ṣàwàdà ń fọ̀rọ̀ Ọlọ́run sí yẹ̀yẹ́. You don't do that. You don't do that. Ẹ jẹ́ ká respect Ọlọ́run. Ó yẹ pé nǹkan tí mo sì like àwọn Christians ni pé Christian ò kì í jà fúnra wọn. Wọ́n máa ń fi jà fọ́lọ́run jà nítorí ká ní àwọn Mùsùlùmí lẹ tí ń fi ọ̀rọ̀ wọn ṣe script láti jọ yẹ wọ́n á ti change ẹ̀ fún yín. Ó dẹ̀ wá pọ̀ pé ìbínú Ọlọ́run burú ju ìbínú ènìyàn lọ. I'm never a member of that church o. Mi kì í sọ ọmọ church yẹn o. But èmi kàn fẹ́ kọ́ kẹ́kẹ́ mọ̀ nípa bí ọ̀rọ̀ ayé ṣe rí ni. Ó yẹ ìbínú Ọlọ́run ju ti èèyàn lọ. Èwo ni kẹ́ wá máa sọ di content. Content tó sọ́dá nígbà tó náà wá fẹ́ bínú sẹ́ǹsì tí péjì wà gúfàrà mọ́ nísìnyí ayé ṣọ́ àṣọ pọ́lọ́n ṣe kàní. Ó yọ Ọlọ́run bó ṣe ń ṣe nǹkan ẹ̀. Let me tell you something. Okay, káàtó wá jọ pé ó ní wọ́n sáwọn kò wọlé bí àyàn lórí yín lójú ọ̀bẹ ó sọ pé òun gbàgbọ́n lọ́wọ́ wọn báyìí lórí yín lójú. Okay, káàtó wá sọ pé ìyẹn ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ó lọ ó bọ̀ ó yẹ kẹ́ mọ̀ pé Ọlọ́run wà lóòótọ́. Àmọye àwọn tí àwọn ajínigbé gbé tí wọ́n kú síbẹ̀. So ẹni tó bá tiẹ̀ lọ táwọn ajínigbé gbé ní orílẹ̀-èdè wa pẹ̀lú bí orílẹ̀-èdè wa ṣe rí yìí tó dẹ̀ lọ́re tó bọ̀re ó yẹ kọ́ kẹ́ni ẹ kó sọ lóòótọ́ pé àmì ìtúsìn ó tọ́ kó sọ lóòótọ́ pé àmì ìtúsìn pé ó lọ́wọ́ bọ̀re. So you don't need to mock anyone in this matter. On this matter you don't need to mock anyone. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run wà lóòótọ́ ní gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta lọ́lọ́run wà. Oyè yín ọkàn jẹ́ pé bí ìṣọ́ pé àṣírí Ọlọ́run gbẹ pẹ̀lú àwọn tí ó mọ̀. So if you are a Christian tó bá tí ì rí àwọn àṣírí Ọlọ́run rí lóòótọ́ wàá rò pé kò sọ Ọlọ́run ni. If you are Muslim tí Ọlọ́run tí farahàn ẹ́ lóòótọ́ ní àwọn ọ̀nà kan wàá rò pé kò sí. And if you are also babaláwo oníṣẹ̀ṣe tó tí ì dé àwọn ibì kan tí wọ́n ti ń fi ọ̀kìnní gúnyán wà ní kò sí nǹkan kan pé kò àṣírí títàn ní Yorùbá ó wà níbi tó wà kọ́nà ń sànú wa ni. Adéọmọdé lórúkọ mi ẹ bá mi share fídíò yìí ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sí YouTube channel mi Adéọmọdé TV.